أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الظاهر ni mo mú wálé nínú orúkọ Ọlọ́run tí kejì rẹ̀ tán jọ máa ń rìn papọ̀ ń ṣe al-Batin. Àwọn orúkọ wọ̀nyí Ọlọ́run ló pèrè bẹ́ẹ̀ nínú al-Qur'an. Olólùfẹ́ rẹ̀ tó mọ̀ ju gbogbo wa lọ Ànábì sallallahu alayhi wa sallam náà fi kí Ọlọ́run ọba nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n fi jíṣẹ́ fún wa sallallahu alayhi wa sallam. Kí ni ìtumọ̀ al-Zahir? Al-Zahir nínú èdè Lárúbáwá ìtumọ̀ ẹ̀ pẹ̀ka. Ó fa kí àwọn àfóò mímọ̀ tí wọ́n ń ṣàlàyé orúkọ Ọlọ́run pé al-Zahir àwọn náà wò sí bí ọ̀tọ̀ọ̀tọ̀ tí ó jọra. Àwọn dúdú bí ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n wò sí yẹn náà padà pàdé níbi ẹyọ kan. Al-Zahir òun lọ́ba tó hàn, ọba tó gbajúmọ̀, ọba tí ẹnìkan ò lè sọ pé èmi ò gbúrò rẹ̀ rárá ń pè ń bẹ̀. Nǹkan dẹ̀ ẹni tó ní òsì náà ọmọ kó tó sọ pé òsì ọgbọ́n náà lójú ọ sọ pé kò sí. Kò sẹ́ni tẹ́ ṣẹ̀ṣẹ̀ sọ fún káwá ló introduce Ọlọ́run sí gbogbo ẹ̀dá tó fi wá jẹ́ pé bẹ́ẹ̀ délẹ̀ China bẹ́ẹ̀ dé gbogbo ilẹ̀ pátá wọn ní kọ́nsẹ́pìtì Ọlọ́run lọ́dọ̀. Al-Zahir òun lọ́ba tí ó hàn débi pé gbogbo nǹkan signature rẹ̀ orípa rẹ̀ ń bẹ lára gbogbo nǹkan, orípa rẹ̀ ń bẹ ní everywhere lára gbogbo ẹ̀dá tọ́lọ́run ọba dá ilé mọ́ tara wọn mọ́ Ọlọ́run ọba ilé mọ́ tara wọn rí Ọlọ́run ọba torí wípé masnuun ni wá iṣẹ́ tọ́lọ́run ṣe ni wá tí ó mọ̀ tọ́ka sí sọ níwọ̀n tó ṣe é. Gbogbo ìgbà tẹ́ ẹ bá ti rí ọmọ ọ̀rẹ́ yín ẹ máa rántí ọ̀rẹ́ yín ọmọ yìí tún mú mi rántí bàbá rẹ̀ ẹ wá lè rẹ́rìn ó lè dùn mọ́ yín kódò ó lè pè bànújẹ́ wá ń pẹ́ ọmọ lágbájá ni ọmọ òkú ọ̀run ẹ tara erípa rántí ẹni tó lórí pa ẹ tara ẹ̀ dá rántí Ọlọ́run ọba lọ́fin wa fi kulli shay'in lahu ayatun gbogbo nǹkan pátá làmì ń bẹ lára ẹ̀ tẹ̀dúlù tí ń tọ́ yín níka aláàánú wáhídù lọ́sọ́dọ̀ ọba tí ń jẹ́ wáhíd. Ọlọ́run ní wà fi anfusikum afala tubsirun ẹ̀yin náà kíyèsí kódà ó bá gbé láìfù rẹ̀ yẹ̀wò ó dọ́lọ́run mọ̀ nínú ayé rẹ̀ ó rí erípọ̀ Ọlọ́run nínú ayé rẹ̀ bí tí ń dùn fún ọ erípọ̀ Ọlọ́run èyí tí ń bọ̀ nínú jẹun náà erípa ara Ọlọ́run ọba àtàmì rẹ̀ ni. Ìtumọ̀ al-Zahiru nù ọba tó hàn erípa rẹ̀ wà everywhere. Ó rí pé ní tó bá ṣe pàtàkì a máa tọ́jú ẹ̀ nígbà míì kìí ṣe nítorí pé kíní ọ̀hún ṣe pàtàkì nítorí pé ní tó fún wa ṣe pàtàkì. Ó lè jẹ́ aago, ó lè jẹ́ fìlà, ó lè jẹ́ aṣọ, ó lè jẹ́ pẹ́ẹ̀nì lásán pé ẹnìkan ló fún wa. A máa tara ẹ̀ rántí ẹni tó fún wa a wà tọ́jú ẹ̀ kánà ẹ̀ sì ju kíní inú látijọ́ yìí ẹ má wọrí oní bó ṣe jẹ́ bóyá nítorí pé òbí wa kan ló fún wa, ọ̀rẹ́ wa kan ló fún wa, olólùfẹ́ wa kan ló fún wa, ó ní tàn bó ṣe jẹ́ ìtàn ẹ̀ là ń rántí lára ẹ̀ kìí ṣòun gẹ́gẹ́. Bẹ́ẹ̀ ni erípọ̀ Ọlọ́run ọba rí lérí gbogbo ayé yìí lójú ọmọ pẹ̀rẹ̀ ní al-Zahir ọba tó hàn everywhere. Al-Batin yóò máa jẹ́ ọba tó pamọ́ tójú ò lè rí tọ́pọ̀lọ́ kan ò lè ṣàlàyé ẹ̀. Àmọ́ nígbà tá Nabi sallallahu alayhi wa sallam wá ṣàdúà ìmọ̀ kí Ọlọ́run ọba yóò wá kí pé wa anta al-Zahiru wọ́n lọ́ba tí ń jẹ́ Zahir falaysa fawqaka shay nǹkan kan ò lékè rẹ̀. Wa anta al-Batin wọ́n sì lọ́ba tí ń jẹ́ Batin falaysa dunaka shay nǹkan kan ò dí ọ lọ́wọ́ nǹkan kan ò dí gàgá rẹ̀. Ó jẹ́ káwọn àfáà tún máa gbé yẹ̀wò pé ṣé èyí ṣe pa ti ṣe Zahiru tù àbí ìtumọ̀ Zahiru gẹ́gẹ́ ni pé ọba tó lékè torí tá a bá wà dúà yìí ó jọ bí ìgbà pé òun náà ó sì ṣe túbẹ̀ nínú èdè Lárúbáwá bí ẹni bá fẹ́ yìn èèyàn lélẹ̀ tó wá win òun náà ń pè ní Zahir pé lágbájá ló jáwé olúborí ṣé èyí ṣe pé ọba olúborí ní jẹ́ Zahir ọba tó yẹ sí pé tó bá decide decision rẹ̀ ni ó padà ṣẹ àtàbá tí aláburú bá dá àtàbá tẹ́ni eré gan bá dá àti tí wọn náà ń fẹ́ fúnra rẹ̀ wọn gbogbo ẹ̀ èyí tó bá ṣe déédéé tọ́lọ́run ni ó padà ṣẹ ń bẹ̀ torí wallahu ghalibun ala amrihi Ọlọ́run ọba lọ́ba tí ó jáwé olúborí lérí ìpinnu rẹ̀ walakin akthara nnasi la ya'lamun. Àwọn ọmọ ẹ̀yà Yusuf alayhi salatu wassalam nígbà tán rí i pé ó fẹ́ dológo ó fẹ́ lékè gbogbo àwọn wọ́n á rò pé àwọn lè dẹ́bùrú kádàrá àwọn lè lọ́ọ́ dá a lọ́nà bóyá sàṣì ni wọ́n fi dá àyàn lọ́nà ni àbí gbogbo ntọ́mi ènìyàn máa ń ṣe síyàn láburú àtètè pé kọ́mọ débi tí ń lọ. Wọ́n rò pé ọ̀ràn kádàrá ọ̀ràn decision Ọlọ́run ọba wọ́n wá gbìyànjú wọ́n ṣe ìgbìyànjú tó yẹ sí pé tíyàn bá analyse ìgbìyànjú wọn yìí ó rò pé ó yẹ kó jẹ wọ́n ṣe wá ṣe tó náà Yusuf padà débi tí ń lọ. Nígbà tí Yusuf wá débi tí ń lọ wọn kọ́ wọn lẹ́kọ̀ọ́ pé wallahu ghalibun ala amrihi sọ́lọ́ wọn wà lóhun fẹ́ ṣe nǹkan kó ṣe é tì ní
nípa àjẹ́ wa dí Ọlọ́run lọ́wọ́, alásàsí wa dí Ọlọ́run lọ́wọ́, wọ́n wá fa ago rẹ̀ sẹ́yìn gbogbo àṣà tí wọ́n náà máa bá wọn dá. Wọ́n ní walakinna akthara nnasi la ya'lamun, kò yọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wípé tọ́lọ́run ní ó ṣẹ. Wọ́n máa wà nú ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí ò ní yé wípé ọba olúborí lọ́lọ́run, dọ́hírù ni, ọba tí ó lékè, tí ó fẹ̀yìn gbogbo decision alábàá tí ó fi lélẹ̀ lérí àbá tiẹ̀ wípé n tí mo fẹ́ kó ṣẹ ni. Al-Batinu lọ́gangan yẹn yóò máa wá túmọ̀ wípé òun lọ́ba tí ó súnmọ́ gbogbo nǹkan pẹ́kípẹ́kí, ó súnmọ́ jìnnàjìnnà gbogbo nǹkan, ọba tí ó lékè gbogbo nǹkan níta, ó wá súnmọ́ gbogbo nǹkan dénúdénú. Gbogbo ọba tí ń jẹ láyé pátápátá, gbogbo ẹni tá a pè láṣáájú yóò jọba ń ta, yóò pàṣẹ níta ní tá a bá dénú ní a lè má gbọ́rọ̀ sí lẹ́nu nínú ọkàn. Ó lè máa sọ̀rọ̀ ká má lè fèsì ẹ̀ níta, àmọ́ àmọ́ fèsì nínú ọkàn, yà ń fèsì ẹ̀ nínú ọkàn. Tá a bá dénú yàrá wa tá a tilẹ̀kùn mọ́rí, ní tó bá wùn wá la lè sọ ń pẹ́ ẹ̀, la lè ṣe ní pẹ́ ẹ̀, a lè ṣàìgbọ́ràn sí nínú ilé, àmọ́ ànífẹ́ ṣe ń ta. Ọba lérí wa ń ta ni kò bá nínú, tọ́lọ́run yàtọ̀. Adh-Dhahiru lọ́ba tó bá níta, wal-Batinu lọ́ba tó wá torí jìndòjìndò wa tí tún jọba nínú ibẹ̀ náà. Torí nínú èdè Lárúbá, al-Batinu lẹni tó bá la nǹkan, ọ̀là àwọnú tó wá rí ti ń bẹ nínú ẹ̀wọ̀n ni ọba tọ́nà rẹ̀. Yẹni pé Batinu lọ́lọ́run, ọba tó ní access sí internal system rẹ̀. Falaysa dunaka shay', ìyẹn ni pé nǹkan kan ò dí Ọlọ́run ọba ní gàgà láti súnmọ́ pẹ́kípẹ́kí, kódà ó súnmọ́ jẹ̀mí rẹ̀ lọ, ó súnmọ́ pẹ́kípẹ́kí jẹ̀mí rẹ̀ lọ. Bí ṣe ń ba lérí rẹ̀ níta ní ń ba lérí rẹ̀ nínú, bó ti ń bẹ̀rù rẹ̀ níta máa kọnu rẹ̀ tó bá wà nínú náà, tó ní access sí gbogbo tó ń ṣe àti tó ń rò pẹ̀lú. Wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa ashabihi wa sallim.